Gbajabiamila òun náà ti sọ̀rọ̀ ó ní òun lè pe Adéyẹmí lẹ́jọ́ kóun sì béèrè fún 10 billion naira fún ẹ̀sùn ìpànìyàn àti àbẹ̀tẹ́lẹ̀. Olórí òṣìṣẹ́ lọ́fíìsì ààrẹ Fẹ́mi Gbajabiamila ti ní ó ṣeéṣe kí òun gbé ìgbésẹ̀ ìpẹ̀jọ́ tí yóò la bílíọ̀nù 10 lọ fún ọmọ ọba Adéníyì Adéyẹmí nípa bó ṣe ní òun mọ̀ nípa ìpànìyàn, owó ẹ̀yìn àtàwọn ẹ̀sùn ìwà ọ̀daràn míì gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch tó fi ìròyìn náà léde ṣe wí. Lẹ́tà kan ni wọ́n ní Gbajabiamila kọ lọ́jọ́ 6 oṣù keje ọdún 2026 yìí, èyí tí Kẹ́mi Pinero San buwọ́lù fún olórí òṣìṣẹ́ lọ́dọ̀ ìjọba àpapọ̀ náà. Fẹ́mi Gbajabiamila kọ lẹ́tà ìgbésẹ̀ náà lẹ́yìn ìpàdé oníròyìn kan tí wọ́n ní Adéyẹmí pè lọ́jọ́ 25 oṣù kẹfà ọdún 2026 yìí. Níbi ìpàdé náà ni ìròyìn ti sọ pé Adéyẹmí ní Gbajabiamila béèrè ìpín tirẹ̀ nínú owó iléeṣẹ́ PFIPC tó di ẹjọ́ báyìí. Iléeṣẹ́ yìí ni ìjọba àpapọ̀ ní òun kò mọ̀ nǹkan kan nípa rẹ̀ àmọ́ tí Adéyẹmí sọ pé ó bá òfin mu tó sì gba ìlànà tó yẹ lọ́dọ̀ ìjọba àpapọ̀ kọjá. Níbi ìpàdé oníròyìn náà ni ìròyìn sọ pé Adéyẹmí ti ní Gbàjá gbà lára owó tó di ẹjọ́ bó tilẹ̀ jẹ́ pé òun fúnra rẹ̀ kò lọ tẹ́wọ́ gbà á, ṣíṣe àṣìlò ọ́fíìsì rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìròyìn sọ pé Adéyẹmí tó ṣàpèjúwe Gbajabiamila bí apààyàn níbi ìpàdé náà. Kí ló wá dé tí Gbajabiamila fi fẹ́ gbé ìgbésẹ̀ yìí? Àwọn ọ̀rọ̀ yìí ni Gbajabiamila ní kí Adéyẹmí kó wá jẹ́jọ́ rẹ̀ títí kan àwọn fídíò tàbí ohun ẹnu tí wọ́n ká sílẹ̀ tó ń ba Gbajabiamila lórúkọ jẹ́. Wọ́n ní kó tọrọ àforíjì nínú ìwé ìròyìn 5 ó kéré tán, kó sì ṣe bẹ́ẹ̀ lórí àwọn ẹ̀ka ayélujára tí wọ́n ti pín fọ́nrán ìpàdé oníròyìn náà. Bákan náà ni olórí òṣìṣẹ́ ní ọ́fíìsì ààrẹ ń béèrè pé kí Adéyẹmí kọ̀wé àdéhùn pé òun kò ní kọ̀ nǹkan kan mọ́ nípa Gbajabiamila. Lẹ́tà náà ka ẹ̀sùn 9 tó ní Adéyẹmí fi kan Gbàjà, lára èyí tí í ṣe pé Gbajabiamila béèrè ìdá 48% 48% nínú owó iléeṣẹ́ tí ìjọba àpapọ̀ pè ní ayédèrú yìí, eléyìí tó tó 12.5 billion naira, àti pé ó tún gba 400 million naira látọwọ́dọ́wọ́ nínú iléeṣẹ́ náà. Agbẹjọ́rò fún Gbajabiamila ṣàpèjúwe àwọn ẹ̀sùn tí Adéyẹmí fi kan oníbàárà rẹ̀ bí irọ́ gbu àti ìbanilórúkọjẹ́ Gbajabiamila fúnra rẹ̀ sọ nínú lẹ́tà náà pé òun kò fojú kan Adéyẹmí rí débi tóun yóò bá ṣe gbogbo ohun tó tọ́ka sí bẹ́ẹ̀ gbogbo ohun tó kà sí òun lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí lẹ́tà náà ṣe wí. Wákàtí 72 tí í ṣe ọjọ́ 3 ní Gbajabiamila fún Adéyẹmí láti kó gbogbo ohun tó sọ náà jẹ. Àìjẹ́ bẹ́ẹ̀ yóò fojú ba kóòtù. Ó gbọ́dọ̀ tọrọ àforíjì lójú ìwé 5 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Owó tó tó 10 billion naira ní Gbàjà yóò béèrè fún bí wọ́n ṣe wí bí Adéyẹmí bá kùnà láti ṣe ohun tí wọ́n fẹ́ láàrin ọjọ́ 3 bẹ́ẹ̀ ni Adéyẹmí yóò tún jẹ́jọ́ ìbanilórúkọjẹ́ pẹ̀lú bí wọ́n ṣe sọ. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fi èròǹgbà ẹ sábàlá àríwísí, ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 16, bàbá gbogbo.